báyìí ni ètò ìgbọ́mọwọ ààfin ọmọ olórí ashley àfọláṣadé ògúnwúsì tó ṣe lọ ní ọjọ́ àná ìyẹn ọjọ́ 7th February 2025. òun ni wọ́n ṣe ètò náà ní ilé-ifẹ̀. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ó ti tó bí oṣù márùn-ún èyí tí Queen Ashley tó jẹ́ kan lára ìyàwó bàbá wa Ọọ̀ni Ifẹ̀ èyí tó ti bímọ. ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tó kọjá lọ òun la gbọ́ wípé Queen Ashley ó bímọ ọkùnrin làǹtìlanti ní ilé ìwòsàn Princess Royal Hospital ní London. ibẹ̀ ni wọ́n ti bí ọmọ yìí. lẹ́yìn ìgbà náà ó ti tó bí oṣù bíi márùn-ún báyìí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọn ò tí ì fi ojú kan ọmọ náà gẹ́gẹ́ bí àṣà àti ìṣe èyí tí wọ́n máa ń ṣe ní ààfin tí ìyàwó ọba bá ti bímọ yóò tó bí oṣù bíi márùn-ún kó tó di wípé wọ́n ò fi ojú kan ọmọ náà. eléyìí ni ètò tí wọ́n ṣe ní ọjọ́ àná èyí tó sì jẹ́ kí wọ́n gbé ọmọ ọba adémákinwá ògúnwùsì tí wọ́n gbé wọ ààfin láti wá fi ojú kan bàbá wa Ọọ̀ni Ifẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ ṣe ń rí èyí tí ó ń kọjá lọ ní ojú fọ́nrán mi. àtijọ́ àtìlù àti orin òun ni wọ́n fi gbé ọmọ náà pàdé bàbá wa Ọọ̀ni Ifẹ̀. bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà tí wọ́n sì jáde lọ́tùn-lósì láti wá yẹ ọmọ náà sí àti jẹ́ kí ayẹyẹ náà kó lè dùn kó lè lárinrin gẹ́gẹ́ bí ìṣe wọn ní ààfin. ibẹ̀ náà láti rí olórí Mariam àti olórí Adérónkẹ́ níbi ayẹyẹ náà. bẹ́ẹ̀ sì ni àwọn àbúrò kábíyèsí àwọn náà ò gbẹ́yìn níbi ayẹyẹ náà. àwọn náà lẹ́ ń rí èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. ayẹyẹ yìí gẹ́gẹ́ bí a ṣe rí ó ládùn olóyin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí ó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. ìyá wọn náà lẹ́rí èyí tó ń mójó kẹ̀kẹ́kẹ́ bẹ́ẹ̀ sì ni pẹ̀lú ọmọ wọn lọ́wọ́. ẹ rí wípé ṣe ni àwọn náà jáde bíi ìyá òòṣà. tẹ́ bá wo aṣọ tí wọ́n wọ̀ jáde lóní funfun ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n lo ọ̀já pàápàá. bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe múra fún ọmọọba adémákinwá ògúnwùsì. ètò náà ó ládùn olóyin gbogbo ẹ̀ sì lọ ní ìrọwọ́rọsẹ̀ bó ṣe yẹ kí ó lọ gẹ́gẹ́ bí ìṣe wọn ní ilé Ifẹ̀. a bá wọn dúpẹ́ a bá wọn yọ̀.